ààfin ikú bàbá yèyé ìyẹn aláàfin Ọ̀yọ́ ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ wọ́n mà ti sọ̀rọ̀ lórí awuyewuye ńlá tó ń lọ lórí ẹ̀rọ ayélujára àti ẹ̀sùn tí ìtàwọn kan tí wọ́n ń lò láti fi máa sọ̀rọ̀ sí aláàfin Ọ̀yọ́ ìyẹn ọba Ọ̀wádé láti fi máa yẹ̀yẹ́ tí ààfin aláàfin Ọ̀yọ́ tó sì ti ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ tó sì tún jẹ́ kó dìímọ̀ fún gbogbo àwọn tó ń ṣọ̀tẹ̀ kiri pé ọ̀rọ̀ ò rí bó ṣe wí o, kò sẹ́nikẹ́ni tó yẹ̀yẹ́ aláàfin Ọ̀yọ́ ní ìlú Benin ìyẹn ní ìpínlẹ̀ Ẹdó lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn. Bí ẹ kò bá gbàgbé bẹ́ẹ̀ yín bá sì ń tẹ̀lé ohun tó ń lọ lórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí ni fọ́nrán kan ló máa lù síta níbi tí àwọn èèyàn tí wọ́n ti ń gbé fọ́nrán ibi tí aláàfin Ọ̀yọ́ tó ti lọ síbi ayẹyẹ ọjọ́bí gbajúgbajà olówó ìlú Benin ìyẹn olóyè Lucky Ìgbínẹdùn tó sì jẹ́ pé lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ìdúpẹ́ nínú ṣọ́ọ̀ṣì ìní fọ́nrán ibi tí wọ́n ti ní kí aláàfin Ọ̀yọ́ kó sún kúrò níbi tó jókòó sí kí Ìgbínẹdùn kó lè jókòó síbẹ̀ inú màálù síta. Èyí ni àwọn ọ̀tá aláàfin àti àwọn tí ò gbà tiẹ̀ iná wà fi kábíyèsí ṣẹlẹ́yà tí wọ́n ń sọ pé wọ́n yẹ̀yẹ́ nínú ìjọ tí wọ́n ní kó dìde kúrò lórí àga àti wípé tó bá jẹ́ àwọn ọba ńlá kan ni wọ́n lè sọ fún wọn ká dìde bẹ́ẹ̀. Eléyìí ni wọ́n sì ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára. Ṣá o látìgbà tí ọ̀rọ̀ náà tó ti ń jà rìnrìn ní àwọn ọmọ Ọ̀yọ́ àti àwọn alátìlẹ́yìn aláàfin Ọ̀yọ́ iná ti ń dojú ìjà ikọ̀ àwọn tó ń fi aláàfin Ọ̀yọ́ ṣe yẹ̀yẹ́ lórí ọ̀rọ̀ yìí tí wọ́n ń ṣàlàyé pé ọ̀rọ̀ ò rí bí wọ́n ṣe ń wù àti pé kò sẹ́nikẹ́ni tó yẹ̀yẹ́ aláàfin Ọ̀yọ́ níbi ayẹyẹ ọjọ́ bíi Gabriel Ìgbìnyẹ̀dẹ̀. Ṣá o ààfin Ọ̀yọ́ nípasẹ̀ agbẹnusọ kábíyèsí aláàfin Ọ̀yọ́ ìyẹn ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé àwọn náà ti fi àtẹ̀jáde síta láti ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀. Nínú àtẹ̀jáde tí alàgbà Bọ̀dé Dúrójayé tó fi síta ètò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ ẹni ó ti jẹ́ kó di mọ̀ wípé gbogbo àwọn tó ń gbé ọ̀rọ̀ náà kiri pọ̀ yẹ̀yẹ́ aláàfin Ọ̀yọ́ ní ọlọ́pọlọ tí wọ́n mọ nǹkan tó ń sọ. Ó jẹ́ kó di mọ̀ pé ní àkọ́kọ́ ṣó ṣeé ṣe kí aláàfin Ọ̀yọ́ tó jẹ́ pé Gabriel Ìgbìnyẹ̀dùn tó ń ṣe nǹkan gan ló fi ìwé pè é tó tún ṣeé ṣe kó wá yẹ̀yẹ́ àlejò ẹ̀. Ó ní àṣírí tí wọ́n mọ̀ ni pé Ìgbìnyẹ̀dùn tán ló yẹ̀yẹ́ aláàfin. Òfin tó fi sílẹ̀ níbẹ̀ ni pé àga tóun yóò jókòó sí aláàfin Ọ̀yọ́ nìkan lòun fẹ́ kó wà lórí ẹ̀ káwọn jọ jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wọn, ẹnikẹ́ni ò sì gbọdọ̀ jókòó níbẹ̀. Ó ní kíni ó tún ju àpọ́nlé tó ju eléyìí lọ. Ó ní ìdí eléyìí ni wọn fi rí ẹnikẹ́ni kó jókòó níbi àga táláàfin àti Ìgbìnyẹ̀dùn tó jókòó sí tó sì ní nígbà tí Ìgbìnyẹ̀dùn tó ń bọ̀ nítorí ìlera àti bó ṣe dàgbà tí ò lè rìn dáadáa mọ́ inú wọn fi rán ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ pé kó bẹ aláàfin pé kó rọra sún sẹ́gbẹ̀ẹ́ nítorí pé kò ní rọrùn fún bàbá náà kó ṣẹ̀ṣẹ̀ lọ máa yípo tàbí gba wájú aláàfin níbi àga tó há nínú ṣọ́ọ̀ṣì láti lọ jókòó sẹ́gbẹ̀ẹ́. Wọn ní ìdí eléyìí ni ló fà á tí ò sì rí.